Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Saheed Osupa. Àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò lágbàdá. Àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò lágbàdá. Fàájì ti ṣàn, àríyá ti ṣẹlẹ̀ o, àdójọ́kẹ́ ti pọ̀ o, níbo lẹ́wà o, ẹ wá wo bèbí oníjó tó yí bèbè tó díjú. Sọ́mọ sẹ̀lẹ̀ lọ́lé, ó súnmọ́ bèbí oníjó, kí ló ṣẹlẹ̀ tó dájọ́, mo mọ̀ wípé bèbí oníjèrè. Mo mọ̀ wípé bèbí oníjèrè. Side of Papa, ẹgbẹ́ bígí wọ́n lè rábì lórí títì, ẹ ṣáàrì kò bá gidi, ẹ farabalẹ̀ ká gidi. Àgbàrúkẹ́ni mi ń borí ẹ̀mí ògidì, permutation lórí fújì, mo dẹ̀ mọ calculation, wùrúwúrú tó di answer kọ́ lórí wa, wùrúwúrú tó di answer kọ́ lórí wa. Ọ̀rọ̀ tí ò pọ̀jù pẹ̀lú àgbékalẹ̀ láìjọba ní ilé orin. Níbi ká bá wíyé bá ń fara yanra ọ̀pọ̀pọ̀ yẹn nínú orin. Ọ̀rọ̀ tí ò pọ̀jù pẹ̀lú àgbékalẹ̀ láìjọba ní ilé orin. Saheed níbi ká bá wíyé bá ń fara yanra ọ̀pọ̀pọ̀ yẹn nínú orin. Ọ̀rọ̀ tí ò pọ̀jù pẹ̀lú àgbékalẹ̀ láìjọba ní ilé orin. Níbi ká wá wíyé, wá ń fọ́rọ̀ yanra ọ̀pọ̀pọ̀ yẹn ní lórí. Ọ̀rọ̀ tí ó pọ̀ jù, pẹ̀lú àgbékalẹ̀ láìjọba ní ilé orin. Wọ́n bẹ lágbàrí àbábà àṣùlẹ̀ kí n tó dé wọ́n ti pẹ̀lú lórí àgọ́. Wọ́n ló ní wọ́n máa bọ̀ nílé. Wọ́n ti fẹ́ gbàgbóró, wọ́n ti ń mórí mọ́, wọ́n fẹ́ kórè jù ẹ́ lọ́wọ́ ẹ̀ ṣírí. Ẹ ṣeré, abẹ́ ìṣeré. Ó ní kí ni mo wí mọ́, ẹ ṣeré ni abẹ́ ìṣeré. Ó sún mi. Lọ́pọ̀lọpọ̀ customize àbá àṣùlẹ̀ àwọn customize ọpọlọ lẹ́yìn ní. Asi. Follow come. Mo ní bó ti
pọ̀ jù mí. Ó wá ń ṣe díẹ̀. Mi ìfẹ́ kó máa pọ̀ lápọ̀jù bá ta ara àṣùyà. Tó wá di pé àti kọrin ẹ̀. Fúri ẹ̀ ti pọ̀ jù. Àwa ṣe díẹ̀. Àwa lẹ́sẹ̀ kan fẹ́ gba ilé rẹ̀ náà. Ẹ ṣe é. Ẹ ṣeré. Abẹ́ ṣeré. Bóyá kọ́nà ká jùjú. Fújì, mo ti dàgbà lọ́wọ́ Barisa. Mo ti gbé ìlú sápò. Mo wá wọlé, mo lọ pátúlẹ̀ kí. Mo gbé mi, mo fọ́ mi lò. Saheed níbi ká wá wíyẹn o. Bá ń bọ̀rọ̀ yọ̀rọ̀ mo mọ̀ yẹn nínú orin. Ọ̀rọ̀ tí ò pọ̀ jù pẹ̀lú àgbékalẹ̀ láìjọba nílé orin. Níbi ká wá wíyẹn. Bá ń bọ̀rọ̀ yọ̀rọ̀ mo mọ̀ yẹn nínú orin. Ọ̀rọ̀ tí ò pọ̀ jù pẹ̀lú àgbékalẹ̀ láìjọba nílé orin. Àwíyé tó ní tì tó máa ń yẹ pé tí mò ń sọ́rí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.